Salvage home. Okay, ẹ ṣáà rí 10 million tí a ní kan fún yín. 7 million. 10 million la kọ fún yín. Okay, no problem. No, ẹ má worry. Ẹ máa tún resend account ẹ̀ because bàbá ṣe ṣe kí ni a máa ń delete àwọn accounts náà. So ẹ resend ẹ máa send 3 million. Kò tọ́ pé àmì mà. Bọ́ ìmọ̀ kan mo bẹ̀ yín lórúkọ náà. Nǹkan tí ẹ sọ pé fẹ́ fi owó ìṣe òun ni fẹ́ fi ṣe o. No problem. Ẹ ṣe àìmá wọlé láìpẹ́. Thank you. Bye. Have a nice day. Yeah. Mo sì ní ẹ̀kọ́ ló ṣe máa ń lẹ́yìn nǹkan tó ń ṣe o. Good afternoon. How are you? Fine. So how may I help you? Sit down. Thank you. So, what can I do for you? I want to study. So, where are your parents? I'm an orphan. So, what can I do for you? What class are you in? I'm going to GS3. That means after secondary school, you want to go to university. Okay. Don't worry, you go by God's grace, okay? Your name, please. Speak up. Ma, thank God bless you. Amen. God will keep providing for you. Amen. Money will not lend you hand in Jesus' name. Amen. Just go to the reception and wait for her. Thank you. Yeah. A lovely girl. Wow. I really appreciate it. Ṣé ẹ bá ti wọ bí ibi yẹn ò ṣe ìdán ti máa kí ẹ bá ti débi gbogbo òṣèré ẹ bá ti gbé wá ẹgbà tó ti sọ ẹ má kí ẹ jókòó gbogbo ọjọ́ lọ́dọ̀ àmì ìṣẹ̀lẹ̀ òdìbà àmì gbogbo ọjọ́ bá gbé àwọn àyẹ̀wò àmì èyí tó bá tó kókó ìfọ àwọn ọmọ ìdílé lórí madam ẹ jókòó. Ọ̀rọ̀ fọ ìyá mi oníṣòwò gbajúmọ̀ èèyàn pàtàkì ní mí láwùjọ. Ṣàdédé ni mo rọ́ọ̀lù fọwọ́ náà yín. Ayé mi tèmi bá mi. Wọ́n sì ní pé wọ́n dùnkù kí lẹ́yìn náà kí ni connections ń pẹ̀lú àwọn ọ̀hún. Àjọ máa ń ta àjọ máa ń rà ní. Màá fowó ránṣẹ́ tó ń fọjà ránṣẹ́ sí mi. Mo bá tẹ̀lé pé mo gbálé mo gbàtà wọ́n sọ fún mi pé ọjà náà ló ń bọ̀. Èmi náà bá gbálé mo gbàtà ni mo fowó ránṣẹ́. Ọjà adé lónìí, adé lọ́la kò máa dé. Àmúmú náà too much. Mo fà kó tó ra wọn, mo fà kó tó ra wọn. Wọ́n sọ fún mi pé ẹ̀rọ yẹn lọ́wọ́. Ẹ máa nílò láti máa wà very very careful. Mo ṣe gbé ìròyìn máa ń trust. Ẹ kọ̀ọ̀kan ló bá ti dọ̀rọ̀ lówó débẹ̀ yẹn. Kò sọ́mọ ìyá nìkan kò sẹ́ńtì lè gbàyàn. Tó ṣe ní nǹkan bá wa ṣe fún yín bì. Ẹ try láti má jẹ́ kẹ́ tún fall into the hands of the 419. Ṣé ti gbọ́ mi? Okay. Madam, I'm offering 5M. But 5M ni ẹ lò dára. But one thing tá fẹ́ kẹ́ ṣe fún wa ni pé ẹ bá wa ṣòwò yẹn dáadáa. Ẹ má tún jẹ́ káwọn 419 tún gbowó lọ́wọ́ yín mọ́ o. Because tẹ́ bá tún padà wá lọ́jọ́ mi, a lè má fún yín. Nítorí pé àwọn tó ń wá síbí on daily basis wọ́n pọ̀ gan. A dẹ̀ gbọ́dọ̀ help each and every one of them. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run owó yẹn ẹ bá wa lò kó tún lé sí fún yín ṣẹ̀sì gbọ́ lọ́wọ́ á dẹ̀ ràn yín lọ́wọ́. Láìgbẹ́ láìfà mọ́mí ojú òní tí yìí ẹni wọ́n jọ lọ́jọ́ ẹni tí kò sọ̀wọ́ yẹn ní bèrè lọ́wọ́ ẹ máa yá wẹ̀rẹ̀ gbẹ̀yìn. Apostle, we hear of this. Mọ́mí ẹni yóò ní bàjẹ́
Madam, that's okay. Ẹ mọ̀ nǹkan, ẹ máa lọ sí reception. Wọ́n á attend. Ẹ jọ ẹ kí lórúkọ yín kẹtọ lọ. Ṣé tí èèyàn bá dùn bá mi, ó máa ń jẹ́ kéèyàn ń sọ̀rọ̀ sọ. Ẹ máa lọ sí reception. Wọ́n settle you. Any nice day, ma. Imagine. Wọ́n yẹn ń gbé mi ṣe pé Àdúrà ló ṣe inú ẹ̀ dùn jù ní. àdúrà mi ò fẹ́ pé a gbọ́dọ̀ meet target wa. Ọmọ èèyàn mi lè lò wá. I pray so. Yes, ma. Okay, continue nǹkan tó ń ṣe. Ẹgbẹ̀lẹ́ bí o. Ẹ rọra bàbá. Ẹgbẹ̀lẹ́ ó mi wá. Ẹgbẹ̀lẹ́ ojú òní tì yín. Ṣé bẹ́yìn ni Rẹ̀mí? Gbogbo ṣe ń ṣe lọ Rẹ̀mí Tinubu mo mọ̀ pé ilé rẹ̀ ni wọ́n ti bí. Rẹ̀mí Tinubu ìyá wa èpè lẹ́yìn ọmọ òrukàn Èkó ò ní gbàgbé rẹ̀ fúnṣẹ́ ribiribi tí ó ṣe Àbújá òun lọ àsàn o Èkó ò ní lè bàjẹ́ rárá má sọ kankan sórí tó mú ẹ wá sádùúgbò yìí tó wá ń ṣàwọn èèyàn lóore gbogbo ọmọ tó bí ò ní kú wojú mi dáadáa ò ní dààmú wọ́n ò tún sórí burúkú mọ́ ojú ò ní tiẹ̀ àwọn tó ń pa lọ́balọ́ba àwọn tó ń pa lóyè àwọn tó lọ bọ́ bàrà ká ìrìnkúgbé ń wa irígbóná mu wọ́n dojú kọ́ ìrìnkúgbóná jó wọn lójú wọ́n dẹ̀yìn kọ́ ìrìnkúgbóná jó wọn lẹ́yìn wọ́n da gbogbo ara kọ́ ìrìnkúgbóná jó wọn ní gbogbo ara wọ́n ló kọ́ ọmọdé kan lókòdò kí wọ́n lọ rèé mu wá mo níbi Rẹ̀mí Tinubu kọ́ ẹni tó bá ní kó mọ́sàáyé ẹ Rẹ̀mí Tinubu ìgbé ara ńlá rákè wọlẹ̀ ìgbé ara ọkùnrin lórí kó mọ́sàáyé ẹ ìgbé ara ńlá rákè wọlẹ̀ ìgbé ara wo Rẹ̀mí ò ní ìgbéraga orúkọ ọkọ̀ ẹ ló ń rò ẹ́ ò ní tinúkú ò ní tẹ̀yìn sọnù bọ́pọ̀ ẹjẹ́ Tinubu yẹn gbọ́ ẹ̀yin la fi ṣe Rẹ̀mí Tinubu ẹ̀yin la fi ṣe bẹ́ẹ̀ni kan ṣe kọ́ndú ẹ̀yin la fi ṣe Rẹ̀mí Tinubu Rẹ̀mí Tinubu ẹ̀yin la wọ́. ọwọ́ yìí dùn mí n bá ní kí n jó bàtà kí n takìtì kí n borí sọlẹ̀ ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbọ́ ìwọ ni mo wá bá ojú òní tiẹ̀ òní dààmú Ọlọ́run ló dá ẹ níyà nation Ọlọ́run ló dá ìwọ àti ìyá àṣà yìí bá ìjọ mi wọn ẹni tó wá lọ́rùn fẹ́ kó lọ kú wá jọ òní ṣàìsàn dráìfà ni mí àti mo rí pé ìran àwọn èèyàn lọ́wọ́ òyìnbó mi mo gbé lọ sí ìlú òyìnbó ọ̀tá wa ń padà bọ̀ mọ́tò níyàwó ẹ̀ ìlú òyìnbó kan mo gbé lọ sí airport nígbà tí wọ́n mọ àwọn ìyàwó mi àìjọ lọ ìyàwó mi náà tẹ̀lé àtàwọn ọmọ márùn pé kájọ fi ṣe send off fún ìgbà táwọn ń bọ̀ làwọn kidnap bá bẹ́ẹ̀ wọ́n náà mi mo kán lápá ságbé ọmọ márùn lọ àti ìyàwó márùn ó sàpò gbogbo wọn lọ ìyàwó mi yẹn lóyún sínú ìbejì ni ó wà nínú wọn tẹ̀sí lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ gbẹ̀rún lọ́dọ̀ àwọn kìíní àwọn tó ń ṣe organizer àwọn hospital wọn tẹ̀sí wọn níbẹ̀ tó ń gbà tí gbogbo ẹwà ṣẹlẹ̀ tí wọ́n ń bọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé mo máa sanwó àìgbé wá já mo sá àwọn náà mi jù wọ́n náà àwọn ti mẹ́wọ̀ dáa ẹ̀rí wọ́n náà mo sá mọ́ wọn lọ́wọ́ wọn ò rí mi mú wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé mo máa san oyún ìbejì tó wà nínú ìyàwó mi wọ́n 10 million ní méjì yẹn àwọn ọmọ márùn tó tẹ̀lé mi wọ́n 10 million láì 70 million wọ́n lé mi gan tí n bá fẹ́ rí wọn gbà pé màá san 20 million níbo ni mo ti fẹ́ rí mo fẹ́ bá mo kọ́ fẹ́ lọ kó sókun ìgbà mo dẹ́kun mo wá ronú ara mo ní kí n lọ bẹ́ sọ́sà wọ́n ní rárá bọ́sì ìtanilóbó nìyẹn pé Rẹ̀mí Tinubu wà ń bí mo dẹ̀ mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé ẹ oore yìí náà ló máa ń ṣe ló ti tọ́ àwọn èèyàn lè má mọ̀ bó ń sun rẹ̀ ṣùgbọ́n Bíbélì náà ní tí ọwọ́ ọ̀tún bá ṣe tó má jẹ́ kó sì mọ́ wojú mi dáadáa tó bá ṣe orí fún mi ò tún kú mọ́ mo promise yẹ tó bá wá dàgbà tó wọ 250 300 tó wá lọ bí tágbà ń rè mo tún bẹ́ẹ̀ promise Ọlọ́run pé màá jẹ́ kó rọrùn rọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ Tinubu ẹ̀bà Rẹ̀mí. jẹ́ kó máa bú ẹ jẹ́ kó máa pẹ̀gàn ẹ ẹni tó bá pẹ̀gàn ẹ̀ tó bú ò lè rí nǹkan kan ṣe láyé kì í ṣe ìyàwó gómìnà rẹ̀ kì í ṣe Bíjọkẹ́ rẹ̀ Bíjọkẹ́ olóbì ìrẹ́sọ̀
Director! PM! Àníkẹ́ fi bàbá yìí lẹ̀. Ẹ fi bàbá yẹn lẹ̀ ẹ kò sẹ́ni bàbá ṣe ẹ náà wọ́n á tì ní. Unexpected káàsì ni wọn. Bẹ́ẹ̀ bá máa ṣe kọ́ tó bá fẹ́ ṣe. Ṣé kò kọ́kọ́ tó ń ṣe ó máa ń wúlò lálábà. Bàbá ìyá ló máa lò lọ́dọ̀ rẹ̀. Ṣé ẹ̀yà wèrè? ẹ̀yà wèrè bàbá. Ẹjọ́ kì í ṣe Rẹ̀mí Tinubu ìyàwó Tinubu tó fẹ́ lọ fún pẹ́sidẹ̀ntì lélẹ̀. Kẹ́rí gbogbo nǹkan tá a ṣe ẹni yóò ṣe Rẹ̀mí Tinubu. Bẹ́ẹ̀ni. Ṣé ń gẹ̀ẹ́sì pọ́ìntì? Bàbá ẹ dúró ṣé ẹ rí gbogbo ìdáhùnṣe yìí àwa tí lásán làwọn ń ṣe gbogbo 10 million 20 million 50 million ìdásápá ń pín yẹn audio money lásán ni eré là ń ṣe ń bìbà yìí àwọn ò ṣe kiri ṣé wàá ní gbogbo ọ̀fọ̀ tẹ́ ń pè tẹ́ ń ṣe ọ̀rọ̀ gun ilé làkúndé kọ̀ọ̀kan wà láì lálùdé pàjù yìí lọ ìdìbò ìjà tó wà ní kí wọ́n ti pè é bá pàjù yìí lọ ẹ wá ń ṣe ẹ ṣe ẹ mọ̀ bàbá ẹ kú ló wọ́n ẹ̀ jàre ẹ wo wo lọ kámẹ́rà rẹ̀ ẹ wo bùn mékọ̀pù rẹ̀. ẹ wo ọmọ tí a fún owó rè ọmọ mi máa gbọ́ dọ́tà please come over here. ọmọ mi lọ́jọ́ kọ́ rí ẹ̀. ọmọ wọn. ti ní dáadáa. Ọmọ mékọ̀pù mi. Ọmọ mékọ̀pù mi. Náà ni ẹwẹ́ dìtọ̀. Ẹ̀sìn ìgbésẹ̀ lálẹ́. Bàbá yìí là ń ṣe bí. Ẹ ṣe. Tó bá tún di lọ́la tí màá gbé ìgbé bàbá máa jìyà ọ̀gá mi lókè. Ó yá padà sí Tíátà là ń ṣe Èmi mọ àwọn tó jẹ́ átìsì gidi. Mo mọ̀ létí. Mo ti máa lù. ṣé ìyẹ̀wò ti wáyé ẹ̀kọ́ la ṣé ìyẹ̀wò ti wáyé ayọ̀ fún yàrá ìwà fún kí akíndélé àwọn sáyẹ̀ ọ̀rọ̀ sáyẹ̀ ìwé sí àwọn ẹ̀fẹ̀ ẹ̀rọ ti kú dànù. ẹgbẹ́ dáadáa kọ́ ya sí yìí. Ẹ̀yin tó yẹ pé máa rọ̀ ṣe. Máa rọ̀ ṣe àlọ́. Ó yá wọ̀. Rẹ̀mí Tinubu mo ṣe dáadáa. Ó tẹ́ ìmọ̀. Bóyá Rẹ̀mí Tinubu náà máa pè é. Rẹ̀mí Tinubu náà. Irú wàhálà wo ni mo wá kóra mi sí yìí wọ̀ lọ́hùn. Bí ẹkú tí mo sá ti gbọ́rọ̀ owó bá ara mi a máa gbóná lálálálálá lórí iléeṣẹ́ búrẹ́dì. Mo tún lọ jẹ gbèsè báńdéèjì. Ìyẹn tún pè mí lórí aago pé 25,000 ní báńdéèjì tí mo mú. Ohun tó ọmọbìnrin yẹn sọ náà ó rí sọ káṣí wá ní Rẹ̀mí Tinubu náà ló ń pínwó tó bá yá a máa sọ kátikàti wọ́n náwó òlu wọ́n kàn wá pín 70 million fún mi nìkan láì 70,000 kúrò dàda tí mo wá kóra mi sí wọ́n fi yẹ́yẹ́ mi o sọ wọn pípín yẹn áàtì ni wọ́n má fà burú sí èèyàn o ó dẹ̀ wá ṣe bí Rẹ̀mí Tinubu ṣe rí mi Rẹ̀mí Tinubu jẹ́ pé mi ò rí mi náà wá kó dé mo kọ́fọ̀ bolẹ̀ bíi lálùdé ó tọ́ ni àwọn ọmọ yẹn wọ́n yẹ̀yẹ̀ mi ètò dàbí Kókó Zaria àtẹ̀yìn dìrẹ́kítọ̀ mi náà dẹ̀ lè máa bá wọn ṣeré o bí a máa lè lọ bí má kí n lọ bọ̀ ọ́ kí n mú mọ́tò bí a kí n máa lọ máa tọgun báyìí tí wàá sówó mọ́tò lọ́wọ́ mi wo nítorí wọn ò bá sí lólówó tó bá kàn ń yọra ẹ̀ lẹ́nu mo ti plan gbogbo 70 million ẹ̀ pé máa lọ ra lé máa lọ ra nǹkan oríṣiríṣi wọn á tí wọ́n dẹ̀ ṣe bíi pé wọ́n dẹ̀ nígbà tí mo sọ pé mo tọ́ fọmọ yẹn ní 10 million ara mi bù má sọ gírì olórí burúkú jàgùn tó ń wò orí burúkú náà ló mọ̀dé gbà tán ẹran nígbà tó bá pọ̀ dídí màálù lẹ̀ tọmọ ọdún méje nítan lòún fẹ́ orí burúkú nìyẹn 70 million nínú owó olówó.